Assalamu alaikum gbogbo lé màmá wa tá ń ṣe ẹ̀yìn ẹ̀ lénìí màmá dáadáa ni àwa alásàlátù àránṣẹ́ olúwa mosque bàbá ọlọ́rọ̀dé ni bàbá àdínì wa àti màmá ọlọ́rọ̀dé àwọn ni ìyá àdínì wa àti bàbá àdínì wa màmá dáadáa ni màmá yìí màmá ṣe ẹ̀sìn màmá dẹ̀ ṣe àsàlátù káàkiri ẹgbẹ́ aláṣọ ni wọ́n ní New Market ní ìta Òṣù màmá dáadáa ni màmá yìí láti agbára ni màmá fi kéwú kò sẹ́ni tí ò ṣàìmọ̀ yẹn màmá yìí dáa gan iwájú tó ń dojúkọ Ọlọ́run jẹ́ kó dáa ẹ̀yìn tó ń fi sílẹ̀ kó má bàjẹ́ gbogbo àwọn ọmọ tó ń dẹ̀ fi sílẹ̀ náà kíkú má pa wọ́n kán rí àánú gbà. My grandma, she was very honest, hardworking, loving, kind, even not just to her own children, even grandchildren and great-grandchildren, but to everyone around her, even her tenants, her neighbors, everyone. She will be greatly missed because we love her so much. Ìyá mi, grandma mi, ẹ sún re ma o, grandma ẹ sún re ma o. A dúpẹ́ fún Ọlọ́run fún ìgbésí ayé màmá èmi jẹ́ ìyàwó ọlọ́rọ̀dé ọkọ mi ní àkọ́bí ọkùnrin ní ilé ọlọ́rọ̀dé màmá ní àkọ́bí obìnrin mo wá dúpẹ́ fún ìgbésí ayé màmá ṣe dáadáa nínú ẹbí o màmá kọ́lọ́n bá fọ̀run kẹ́ wọn o kọ́lọ́n bá fọ̀run gẹ̀ wọn wọ́n ṣẹbí wọ́n ṣelé wọ́n ṣèta màmá dáadáa ni màmá wa o màmá dáadáa ni màmá wa. Màmá tó ẹbí tábà ti ń jà báyìí màmá ti dé á ti parí ẹ̀ á ti pọkọ wa á ti sọ gbogbo ẹ̀ á ti parí ìjà yẹn ò ní bọ́ síta a máa mí sí màmá o torí màmá wa màmá dáadáa ni wọ́n Ọlọ́run kó bá wa yan àrólé mi tó jẹ́ àrólé dáadáa ní ilé bàbá mansala. Àwọn ẹbí wọn nílé bàbá, àwọn ẹbí wọn nílé ìyá, ìyẹn Ìjẹ̀bú pé.
والسلام على المرسلين والحمد لله رب العالمين. kájí ìwọ́n mú ìyàrá gbé wọn kú iṣẹ́. Jazakumullahu khairan. kọ́lá ọmọọṣẹ́ àjẹkẹ́ bí wọ́n wá sílé ọkọ wọn. ìyá dáadáa ni màmá dáadáa màmá wa màmá dáadáa màmá wa ó ń kéwú lọ́wọ́ ní kú wọlé dé ó ń ṣàlùwàlá ní kú gbẹ̀mí ẹ̀ kò pọ́mọ ẹ̀gbọ́n kò pọ́ tàbúrò kò para àdúgbò kan lẹ́kún kò jára àdúgbò kan lówó kò jára àdúgbò kan lówó ìyá tó kú ìyá àlùbáríkà ni ìyá olóríire ìyá dáadáa ni ọlọ́run kó gbé wọn sáfẹ́fẹ́ re ó bímọ rẹ̀ lẹ̀ ọmọ rẹ̀ gbẹ̀yìn ẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run aya rẹ̀ gbẹ̀yìn ẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọmọ gbẹ̀yìn ẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tó wá bí ilé ní ọlọ́njọ́ gbẹ̀yìn arúgbó wọn nǹkan dáadáa nìkan ṣe wọ́n ti débí láyọ̀ kan padà láyọ̀ gbogbo ọmọ olóòkú kọ́lọ́ọ̀ má ṣe wọ́n lọ́ta kọ́lọ́ọ̀ ń jẹ́ kọ́jọba ara wọn ṣe kalẹ̀ kọ́ dàgbà kan tó yà wọn kan jù lọ ọlá iná àti iná símìlà ramoni rẹ iná àti iná kálíkò sára fasọ́ọ̀lì lè rọ̀bì kàwání àrù náà ṣe àní àkàwọ̀ làptàn subahana rọ̀bì kàrọ̀bì sátàmọ́ yàtìfún náà wasalamu alẹ́ mustadina hamdulilayi rọ̀bì lálàmì amina amina ami. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله. بسم الله الرحمن màmá yẹ ẹgbẹ́ aláṣọ màmá dáadáa màmá re màmá aládùbáríkà ọmọ rere gbẹ̀yìn màmá ọmọ rere gbẹ̀yìn àwa náà agbára lọ́wọ́ wàhálà fìtínà kó má jẹ́ tán ọmọ ẹ̀ ṣáwa. kọfẹ mísì nípa màmá. a mísì màmá púpọ̀ o tá a bá bímọ màmá máa kẹ́rù wá fún wa tá a bá tún wà lọ́jà ó máa bá wa máa gbọ́ ọmọ wa tá a bá ń lọ sẹ́kọ̀ọ́ ó máa yá wa lówó ó ń ṣe dáadáa pẹ̀lú wa ó ń ṣèkẹ́ fún wa ó ń ṣègẹ̀ fún wa màmá wa màmá gidi ni màmá aládùbáríkà ni màmá wa màmá. السلام على المرسلين والحمد لله رب العالمين. bàbá wa ṣe fún àwọn ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ concentrate bí àwọn ní concentration yín lásìkò yìí ni wọ́n sì tó àdúrà wọ́n ní níbi tẹ́ ẹ jókòó sí mi náà kẹ́ ẹ tẹ́wọ́ àdúrà. bàbá wa ọ̀ṣátì táwọn náà jókòó mi náà. bàbá wa ọ̀ṣátì ẹ̀yin náà tẹ́wọ́ àdúrà. léṣe Alhaja Sọyè wọ́n jẹ́ màmá mi dáadáa àbúrò màmá mi ọmọ Kẹ́hìndé èjìrì ará ìsokùn yíndínyíndín lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọmọ ọ̀tá ìbáyọ̀mí ọlọ́run ò jẹ́ màmá a ní bí mo kéré tó ìṣẹ́ mo yẹ ṣẹ̀ṣẹ̀ 70 ni àbúrò yèmí ṣó màmá kúnlẹ̀ mi ẹ̀mí mi màdé fẹ́ o ẹ̀ má dìde o. Mama is always like that. Wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Wọ́n kẹ́bí jọ Ọlọ́run wá san wọ́n lẹ́san dáadáa. Lẹ́yìn ikú wọn, àtòrí Alhaja Ṣadé délẹ̀ gbogbo àwọn ọmọ wọn pátá wọn ò ní rí dààmú. Ọlọ́run ò ní dààmú wọn à. Kíyè wọn dẹ̀ wà náyè ìwé lè ṣẹlẹ̀. Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ ọwọ́ ayé ò ní ká wọn. Tìkà ò ní tẹ̀ wọ́n. Iná ò ní tánwó wọn. Ọmọ ńlá ni wọ́n. Ọlá náà wà nípìn lórí wọn. Táwọn ọmọ ó tún máa ju bẹ́ẹ̀ tí wọ́n lọ ọlá tóbi ọlọ́run ọlá láìláìlàlà
ọlọ́run á wá san màmá lẹ́san dáadáa gbogbo ibi ẹ̀sìn lẹ́ máa ti rí wọn kọ̀ríbù ń ṣe wọ́n wà ń bẹ̀ nasfat ń ṣe central mosque ń ṣe ansarudin ń ṣe ọlọ́run á wá san wọ́n lẹ́san àlìjọ́nà onídẹ̀ra náà máa fi ṣèrè jẹ ọlá subhana rọ̀bíkà rọ́bìlì sáti àmọ̀ yàsí fún wàsálàmù aláàlùmísẹ̀lẹ̀ wàlíhàmdùlélàhì rọ́bìlì álàmì. màmá tó dáa ìyálé mi ni ìyá mi dẹ̀ ní ilé Ṣọ́yè Balógun Ṣọ́yè màmá dáadáa ó kó àwa ìyàwó ó kó àmọ́ra ó kó ọmọ ó kó àmọ́ra ó tó sọ wọn sọ́nà ó wé ilé ayé fún wọn tó jẹ́ pé àṣìnà àdẹ̀ṣiṣe èmi ni ìyàwó Lámídì Adéṣọ́yè Alhaja Ṣọ́yè màmá dáadáa ni màmá yẹn o màmá rere gbogbo ayé gbogbo ilé ló kó jọ kò kọ̀nìyàn sọ́tọ̀ lágbájá ni tẹ̀mẹ̀dún ni kò mọ nǹkan sọ́tọ̀ ó gbogbo alókójẹ́ ó dẹ̀ tọ́jú wa dáadáa ó fowó bá wa tọ́jú ó fẹ̀mí bá wa tọ́jú téèyàn bá ń jà ó máa parí ẹ̀ fún wọn ni ní àyè àtàlàfíà tó jẹ́ pé ìrẹ́pọ̀ wà láàrin anybody gbogbo wọn ìyálé ẹ̀ gbogbo wọn ìyàwó ẹ̀ gbogbo wọn ló kó mọ́la ó máa bọ́ sínú ilé eléyìí ó máa jẹun bẹ̀ ó máa bọ́ sínú ilé yìí ó máa sùn síbẹ̀ ó máa máa ṣọ wọn ó máa romọ́ọ̀dì ọ̀hún ní nǹkan kan kò sí nǹkan kan tí màmá yẹn tó fi bò nílé Ṣọ́yè màmá dáadáa ni ọ̀run re o kó sùre kó jíire ọ̀run re kó bá ní re pàdé lọ́nà ní agbára Ọlọ́run ẹ̀yin màmá kò ní dàrú gbogbo ọmọ tó bí wọn ò ní ṣe burúkú gbogbo wọn ló máa láàánú wọn á rí jẹ wọn á rí mu wọn á fọkàn balẹ̀ àlàáfíà o.